Aláròyé máa wí o. èyí nìdí táwọn agbófinró fi ti ilé ẹgbẹ́ PDP pa l'Àbújá nítorí wàhálà ńlá tó ṣẹlẹ̀ lólú ẹgbẹ́ òṣèlú PDP tó wà nílùú Àbújá lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù yìí. Àwọn agbófinró ti ilé ẹgbẹ́ náà pa báyìí. Ṣe lọ̀rọ̀ náà di bó lo yàgò fún mi lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ yìí lásìkò tí àwọn ọmọlẹ́yìn àwọn àgbẹ̀ ẹgbẹ́ méjì kan wọ̀yá àjà níbi ìpàdé ẹgbẹ́ PDP tó wáyé l'Àbújá. Aláròyé gbọ́ pé ìpàdé àwọn olóyè ẹgbẹ́ òṣèlú náà tó wáyé nílé ẹgbẹ́ wọn yìí ló fa ìdàrúdàpọ̀ ńlá ọ̀hún, èyí tó fà á táwọn ọmọlẹ́yìn ọ̀gbẹ́ni Samuel Anyanwu àti Sunday Ude Okoye fi kojú ìjà síra wọn níta gbangba. Àwọn olóṣèlú méjèèjì náà ni wọ́n ń jìjàdù ipò akọ̀wé àgbà ẹgbẹ́ ọ̀hún. Lásìkò tí ìpàdé ọ̀hún fẹ́ bẹ̀rẹ̀ ní ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn Anyanwu lọ lé Okoye dìde lórí àga ìjókòó tó wà. Ó ní kì í ṣe ojúlówó akọ̀wé àgbà ẹgbẹ́ náà. Ọ̀rọ̀ náà ló bí àwọn ọmọlẹ́yìn Okoye nínú tán fi bẹ̀rẹ̀ ìjà. Ohun táwọn náà ń sọ ni pé Anyanwu pàápàá kò lẹ́tọ̀ọ́ láti darapọ̀ mọ́ ìpàdé pàtàkì ọ̀hún nítorí òun kọ́ ni ilé ẹjọ́ fòǹtẹ̀lù gẹ́gẹ́ bí akọ̀wé àgbà ẹgbẹ́ yìí. Káwọn olóyè ẹgbẹ́ yòókù tó mọ ohun tó ń ṣẹlẹ̀, wàhálà ńlá ti bẹ́ sílẹ̀ láàrin ọmọlẹ́yìn àwọn méjèèjì. Ọpẹ́lọpẹ́ pé àwọn agbófinró bíi sójà, ọlọ́pàá àtàwọn civil defence wà lágbègbè náà ni ọ̀rọ̀ náà kò ṣe bá ẹ̀mí lọ. Àwọn agbófinró náà ni wọ́n tètè pẹ̀tù sí ọ̀rọ̀ náà tí wọ́n sì lé àwọn tó ń fa wàhálà ọ̀hún lọ jìnnà. Kí ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn àwọn olóṣèlú méjèèjì tó ń fa wàhálà náà má bàa padà wá ba ilé ẹgbẹ́ jẹ́ ló jẹ́ káwọn agbófinró wà ní gbogbo àyíká ilé ẹgbẹ́ náà láti pèsè ààbò. Gbágbágbá báyìí làwọn agbófinró ọ̀hún tamúra láti kojú àwọn oníjàgídíjàgan náà. Bí ẹ ò bá gbàgbé, ipò akọ̀wé àgbà ẹgbẹ́ yìí ló dá ìjà sílẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ yìí láti nǹkan bíi oṣù mélòó kan sẹ́yìn. Láìgbà tí Anyanwu ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé àgbà ẹgbẹ́ yìí tó sì lọ dupò gómìnà ní ìpínlẹ̀ Imo ṣùgbọ́n kò wọlé, kó tó dé làwọn olóyè ẹgbẹ́ náà ti fa Okoye sílẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé àgbà ẹgbẹ́ náà. Ṣùgbọ́n nígbà tí Anyanwu padà dé, ó lọ sọ pé òun máa gba ipò òun padà lọ́wọ́ Okoye. Èyí kò tẹ́ Okoye lọ́rùn, náà bá lọ sí ilé ẹjọ́ gíga kan l'Àbújá. Nígbà tó fi máa di 20 oṣù kejìlá ọdún tó kọjá lọ yìí, ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn kan l'Àbújá dájọ́ pé ìdájọ́ tó wáyé nílé ẹjọ́ gíga níbi tó ti fòǹtẹ̀lù pé Okoye lójúlówó akọ̀wé àgbà lòun náà faramọ́. Ìdájọ́ náà kò tẹ́ Anyanwu lọ́rùn rárá, ó sì ń wá gbogbo ọ̀nà láti gba ipò rẹ̀ padà lọ́wọ́ Okoye tán gbé fún. Èyí ló sì ń fa wàhálà ńlá nínú ẹgbẹ́ náà báyìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀nyìn.